Splendid Cartoon Yoruba. Funny enough, ọ̀rọ̀ kan ṣoṣo báyìí ni mo sọ. Mo kàn sọ pé cash, ordinary cash ni mo sọ. Mi sọ jù bẹ́ẹ̀ lọ. Ìyá yìí pọ̀. Legato. Ọ̀rọ̀ burúkú òun tẹ̀rín. Ṣebí mo sọ fún ẹ kó o tó lọ pé kó o má jẹ́ kí devil use ẹ láti sọ̀rọ̀. Èèyà. Àǹjọ̀nú yẹn gan ṣì wà mẹ́sífù pẹ̀lú ẹ ṣá. Nítorí ẹni tó dánrọ́ ẹ̀wò last. Igbóbì ló láǹtí. Tó o bá rí gan, wàá rò pé tírélà ló jàmù ẹ̀ ni. Ó dáa prof, kí la máa ṣe báyìí? Kí ló ń jẹ́ kí la máa ṣe? Kò sí ṣíṣe kò sáìṣe. Kó o máa bá kádàrá rẹ yí náà ni. Prof ẹ jọ̀ọ́ ẹ má bínú. Ẹ má wo tiwa mi. Mo fẹ́ lówó ìlọ́wọ́. Azin nǹkan tó bá gbà, mo ṣetán láti ṣe. Ẹ jọ̀ọ́ prof, ẹ help me. Ẹ help career mi. Ó dáa. Ṣíṣe ṣìkò. Torí àmọ́bi táwọn ọmọ tiwa náà máa dé lọ́la. Màá fún ẹ ní ọṣẹ àti ẹbu kan. Kó o lọ fi wẹ̀ tó o bá délé ní dédé aago 10. Ṣùgbọ́n o ò gbọ́dọ̀ tẹ̀ta, o ò dẹ̀ gbọ́dọ̀ sùn o. Ní dédé aago 1 òru, àlùjọ̀nú kan máa wá nípò ènìyàn láti gbé àpò owó wá fún ẹ. Rí i pé o jẹ́ kó wọlé sínú yàrá rẹ kí o sì bu omi fún mu kó lè máa gbówó wá fún ẹ kódà tó o bá sí nílé. Má lọ sùn lọ o, bí bẹ́ẹ̀ kọ́ ó tán fún ẹ nìyẹn o. Prof, mi ò jẹ́ gbàgbé sùn lọ. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Mo máa dúró dè tí tó fi máa dé wá bá mi ni. Aago kan àbí? Lákọ ló máa bá mi. Ẹ ṣé gan prof, ẹ sábà mi rán ọ̀nà. Ìwọ àti tani? Ṣé o rò pé ọ̀fẹ́ ni? Ọ̀gbẹ́ni, wàá tẹ 100k mi ni o. Ṣé o rí fẹ̀sùn àyẹn? Ó ti jóná báyẹn. 100k mi again. Okay, kí lè ṣàṣìṣe ṣá? Legato. Mo ti send ẹ. Alert received. Ó yá gbà. Ọṣẹ àánú rèé. Ọṣẹ bìzàbìzà. Wàá fi wẹ̀ lágo 10 alẹ́ bí mo ṣe sọ lẹ́ǹkan yẹn. O ò gbọ́dọ̀ sùn o. Tó bá di dédé aago 1 òru, wàá gba àlejò ńlá kan. Àlejò yìí ló máa gbé àpò owó wá fún ẹ. Ló bá dolówó. Prof ẹ ṣé gan, ẹ̀yin náà máa gbádùn mi wàláì. Ṣé wọ́n tí ìgbádùn ara ẹ ná? Ìyá ní aago 1 òru ni àǹjọ̀nú máa gbé owó wá fún mi. Mi ò gbọ́dọ̀ sùn. Ó ṣèwọ̀. Mo ti jẹ jíjẹ. Mo ti mu mímu. Bẹ́ẹ̀ ni mo ti wẹ wíwẹ̀. Ó di dandan kájé wọlé tọ̀ mí wá lónìí. Kò sí oorun lálẹ́. Àǹjọ̀nú ti gbówó dé. Ó yá. Bọ̀dá Àdìsá, ẹ má bínú o. Ẹ jọ̀ọ́ mo nílò ìsebẹ̀ díẹ̀ ni. Ìsebẹ̀? Láago 1 òru. Àṣàbí, ìwọ kì í sùn ni. Ebi ò kí ń wọnú kọ́rọ̀ mi wọ̀. Ó yá gbà, Àṣàbí, Ọlọ́run fi bẹ̀. Má padà wá mọ́ o. Ẹ ṣeun o bọ̀dá Àdìsá. Àǹjọ̀nú ti gbówó dé. Ó yá. Ẹ má bínú o bọ̀dá Àdìsá. Ṣé mo lè rí epo pupa díẹ̀? Àṣàbí, ṣé wọ́n rán ẹ sí mi ni? Ṣé wọ́n ń sun ẹran mẹ́ran kíkan kọ̀ọ̀kan pa ni? Kí ló dé? Nítorí epo lásán lẹ ṣe ń ranjú. Ṣebí wọ́n ní give us never lack. Àbí ẹ fẹ́ lack ni? Ó yá gbà. Má padà wá mọ́ o. Má gbé ẹ ṣépè, má padà wá mọ́ o. Tó bá fi lè jẹ́ pé Àṣàbí ló tún kọlẹ̀kùn, ajé máa gbé ṣépè. Bọ̀dá Àdìsá, ṣé mo lè rí bí ike ráìsì 2? Arábìnrin, ṣé ó rán ẹ sí mi ni? Ó dé lọ sùn náà. Kúrò ń bí lọ sùn. Má wà bímọ. Mo fọlọ́run bẹ̀, má wà bímọ o. Ó ti ń pọ̀jù fún ẹ o.
jẹ́ mo kàn nídìí edé díẹ̀ ni. Àṣàbí o kì í gbọ́ràn àbí tí ẹ bá ẹ lálẹ́. Adisa ó ṣe é tán. mo gbé ajé wá fún ẹ ó dẹ̀ dá mi lù mí. bọ̀dá Àjọ̀nú ẹ jọ̀ọ́ ẹ má bínú àṣìṣe ni. àṣìṣe ńlá gbáà ni tó bá gbọ́ pa òjò ló kán. ẹ má bínú mistake ni ẹ jọ̀ọ́. tèmi bá mi. Àṣàbí. Bọ̀dá Àdìsá ṣé ní mo jí. màgé pa ẹ́. Splendid Cartoon Yorùbá. Àwàdà tí ò lẹ́lẹ́gbẹ́.